yín lọ́tọ̀ nígbà láàbò orin lọ́lọ́ ń ṣe mo lọ́wọ́ ìdí ọ̀rọ̀ ọ̀rẹ́ lẹ́yìn pé kí lọ fún ìgbà yìí ọ̀rẹ́ láṣẹ dúpẹ́ fọlọ́run.
ààrẹ láti ìjìnwó tó fi wọ 10 tó fi wọ 40 tó fi wọ 50 orí ọ̀fẹ́ Ọlọ́run ni ó ti mú mi gbàgbé. Ọjọ́ tí Lanre dé ọ̀nà láàrin bí àná yìí ẹ̀wọ̀n nǹkan Ọlọ́run ṣé o kò ṣé o kò ṣé o ọpẹ́ ọmọ rẹ̀ rí Olúwa yà á sí torí àwọn kan ń bẹ ó lè fẹ́ rántí ọjọ́ tán bí tó yẹ kó gbé ayé rẹ̀ ìgbé ayé ìbànújẹ́ ni ẹni tó yẹ gbé ayé tó gbé ayé ìbànújẹ́ ni ẹni tó fọjọ́ tá a fi ṣépè ẹlòmí ọmọtúmọ̀ ọjọ́ bí ìyẹlòmí
ìgbé ayé rẹ bá da ọba níṣọjọ́ bí. Wẹ́ oníbẹ̀yìn bá kẹ̀ ó ló dá ká máa rántí ọjọ́ tá a bí wa. Tó láàrin bàbá èèyàn ńlá ọ̀ràn tí ọjọ́ bí rẹ lónìí. Ọba tí òfin ní sẹ̀sì lórí ilẹ̀ ó fi rí rántí ẹ̀. Ní orúkọ Jésù ire ayé ẹ̀ rántí ẹ̀. Mo ní ire àyànmọ́ rẹ ọ̀rántí ẹ̀. Ọ̀dà nítorí pé òun ṣọpẹ́ ọjọ́ bí rẹ lónìí. Gbogbo ẹni tí ń bá àyànmọ́ rẹ wọjà kájú. Ọpẹ́ tó jójó rẹ lónìí lórúkọ Jésù ọ̀pá. Wọ́n bá ń bá àyànmọ́ bàbá rẹ lórí ilẹ̀ yìí tí wọ́n bá wọ ìjàkadì tí ìpè bá pa wọ́n. Wọ́n á lọ pé ọ̀nà láyé burú. Wọ́n ò sọ tán ṣe. Wọ́n ò ṣeré tán sá. Ọ̀nà láyé burú. Ó lóògùn. Ó lè mọ àgbọ̀lọ́ lọ́pàá wọn. Ogun tó tẹ̀lé àyànmọ́ rẹ̀. Ní orúkọ Jésù ìgbọ̀nà là pa. Mo ní ìgbọ̀nà là pa. Ẹ̀rí ọ̀dọ́ pẹ̀gbọ̀n rẹ̀ yóò rẹ́rìn. Àwọn ẹ̀rí kan wà téèyàn rí tí wọ́n pè wèrè rẹ́rìn. Ẹni tí bá ń pẹ̀gbọ̀n rẹ̀ yóò rẹ́rìn wèrè. Lanre mo sọ lónìí over 50 ní ọjọ́ Tuesday ó wà ń ṣe ọpẹ́ rẹ̀ lénìí. Ó ló ó jẹ́ kí n sọ pé 50 tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹjá sọ pé ó kú kan bíi 60 something sí. Oúnjẹ ọmọ ọ̀jẹ̀. Ẹ̀mí ẹ̀ máa gùn. Ọ̀dẹ̀ ní kùn sórí ìyá. Ẹ̀mí àwọn kan ó gùn ọbẹ̀ kàkọ́ mọ́ gùn. Ẹ̀mí àwọn kan ṣe kí ó gùn ṣùgbọ́n ọbẹ̀ kàkọ́ mọ́ gùn. Nígbà tí àwọn ọmọ ń sọ wípé kí lẹ́wà ń ṣe láyé báyìí. Wọ́n dẹ̀ ní pé ẹ̀mí gígùn ní sànyà. Ẹ̀mí ẹlòmíì ó gùn jìyà ni. Wọ́n sànyà kankan. Èmi sọ ẹ̀mí gígùn ti sànyà Lanre ọ̀yà gbà. Àwọn ẹ̀mí gígùn téèyàn fi tọrọ. Àwọn ẹ̀mí gígùn àwọn kan wà ẹ̀rọ gbọ́dọ̀ fi tọrọ. Ẹlòmíì ẹ̀mí ẹ̀gùn wọ́n dẹ̀ mọ́ sọ pé ọ̀yà kí wọ́n á lóde tí wọ́n sẹ́yìn rẹ̀. Gbólóhùn yẹn kò ní fọ̀ sí ọ. Lórúkọ Jésù kò ní fọ̀ sí ọ. Ọlọ́run fi ọ ṣe lọ́nà là ẹ̀mí ìgbéraga ò ní bàjẹ́. Torí èmi ò tí ì rí ẹni tó dé Paris 2 tí wọ́n sọ pé ẹni ó ti sẹ́ bí tí wọ́n pè wéèrè mi o. Àpò sí ẹni ó dé Paris 2 tí wọn ò ní gbàdúrà ẹni tó ṣiṣẹ́ yìí. Ẹ dákun bí iṣẹ́ yẹn bá ń lọ bá ẹni bí àdúrà yẹn bá ń lọ bá ẹni tó ṣiṣẹ́ ẹni tó kówó lẹ̀ lọ. Wọ́n dẹ̀ engineer láti foundation ló ti bẹ̀rẹ̀ níbi tó dé yìí ohun ìlú ọlá Ọlọ́run dá lórí ìṣọ̀lẹ̀ nínú wọ́. Wọ́n dẹ̀ dá àwọn kan náà ní ohun ìlú ọlá báwọn náà kówó lẹ̀. Àwọn iṣẹ́ tí fọ́ ta lọ́wọ́ abẹ́ tí o máa ṣàdúrà fẹ́ tọ́pọ̀ àtàkùn fowó lẹ̀ jẹ́nà ṣe ọlọ́pọ̀ lọ́wọ́ Lanre
láti inú ògo ọwọ́ inú ògo. Láti inú ògo wọn lọ́wọ́ inú ògo. Ọdún yìí tó ṣe kò ní í jópin. Ọdún yìí tó ṣe kò ní í jẹ́ òpin. Torí bó ṣe ọpẹ́ 50 ọwọ́ Ọlọ́run ó ṣílẹ̀kùn àánú. Ọwọ́ Olódùmarè ó ṣílẹ̀kùn àánú. Ọwọ́ awímáyẹ̀ ó ṣílẹ̀kùn àánú. Ẹ̀mí ẹ̀ máa gùn. Ẹ̀mí ẹ̀ máa gùn. Ọlẹ́mí ẹ̀ máa gùn. Nínú àlàáfíà yóò gùn. Nínú owó yóò gùn. Nínú ọlá yóò gùn. Àní tọrọ kú fún ọ. Àní tọrọ kú fún ọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń sàmì yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àmì dáadáa yẹn. Bí àdúrà bàbá èwe bá gbà ní ọ̀nà méje. Ẹ̀yin tẹ́ ṣe àmì gidi lórúkọ Jésù lọ́nà 21 tí yẹn gbà. Àṣẹ bàbá. Nítorí ráìsì. Orí ìlànà ìdí gbóná. Àṣẹ tọmọ. Wọ́n fẹ́ lè wá gbàgbà gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ni ìyẹn tó ráìsì yẹn tó dùn. Àṣẹ Ọlọ́run mímọ́. Láàrin ọba ni ọ. Ó bà lọ́pọ̀ ẹ̀rọ. Ó sì yà sí wa. Jésù Olúwa wa. Méje.